báyìí ni kábíyèsí ọba Oluwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí ṣe àdúrà ọdún fún gbogbo àwọn ọmọ ìlú Ìwú lọ́kùnrin àti lóbìnrin. Ẹ jẹ́ ká gbọ́ àdúrà àti bí wọ́n ṣe ń ṣàjọyọ̀ ọdún tuntun. Ìbànújẹ́ ó ti bá 2025 lọ, òṣì ti bá 2025 lọ, 2026 lọ wọlé ìṣẹ́jú mẹ́lọ́pọ̀ alábàámọ́ bẹ̀rẹ̀ tó ń fẹ́ owó ọgbẹ́ ní kò bẹ̀rẹ̀ ọgbẹ́ tí owó lọ́rùn, ọgbẹ́ tí owó lọ́rùn, ọgbẹ́ owó jẹ́ ọba ti lọ bẹ́ẹ̀ owó òdìrí ọgbẹ́ látọ̀dọ̀ ọlọ́run wá lọ bèèrè ó gbọ́.
ẹ rí bí inú tọmọdé tàgbà ṣe dùn ní ọjọ́ ìní tí a bọ́ sí New Year ọdún 2026 ní ààfin Olúwo. Bí èrò ṣe pọ̀ tó àtọmọdé àti àgbàlagbà, bẹ́ẹ̀ ni kálukú yin báńgà tí wọ́n sì ń jó ijó àti oúnjẹ jíjẹ àti mímu.